Bàṣẹ́kùn ọlọ́pàá náà ní Alábí wọn ẹ̀yẹ rà. Ó papọ̀. Ìbá àsìwéṣẹ̀ ọkùnrin. Ọlọ́pàá akẹ́bàjọ dábì ọ̀kì ibà. Ọlọ́dọ̀dì ní ọ̀la o àlìyá Chicago. Dádì Àyìndé wa rí ìṣoṣo. Alábí mọ̀ ọ́ nánú ọ́. Lẹ́gbẹ́ gbàgbọ́ ọ́. Alábí ìyá máa ó pàánù ara ọ́. Bẹ́ẹ̀ sí náírà mi létùgbà. Ó papọ̀. Àwọn gbẹ́jú bọ́lá bàṣọ́. Times Square láàyè. Ìyẹn kẹjà àkúnlẹ̀ bàṣọ́. Fótó pé ọ̀ṣọ́ bá o. Wọ́n ní àwọn aṣọ fíìmù lọ́sì ìgbàlódé. Free premier náà ní àwọn aṣọ ọkùnrin. Ìyẹn single ladies dárí. Ẹyin single ladies tẹ́gbẹ́ níta. Ìbára sílẹ̀ mẹ́ta tó bá yá tẹ́gbà máa rí bàṣà. Ọkọ̀ tí lọ́lọ́wọ́n fún ìhòòbà sójúwà. Ẹni gbẹ́kún ẹlẹ́ẹ̀kún Alábí wọn ẹ̀ lágbára. Ẹni fọ́kọ́ lọ́kọ̀ Alábí òun ẹ̀ jíwá o. Sinimá ẹ̀ tó bá jáde ẹ bá ara kẹba àwọn ìbáṣọ ó kọ́ ni lọ́gbọ́n ó fún ni lọ́ọ̀rẹ́ ìbáṣọ jíwá. Gbogbo tí bẹ́ẹ̀ níbẹ̀ làkàtà báraka dáadáa ni. Suspense ti ń bẹ́ níbẹ̀ bá a sí lá ó yí púpọ̀ jíbọ́ra o. Bó bá jáde láà bákàlà kàtà ẹ bá wa rà kẹ bá wa o. Ẹ tún wà tọ́jú ẹgbẹ́ ọmọ. Single ladies máa ló já àdébàṣọ látọwọ́ tọgbọ́ ṣọ́bà o. Ènìyàn ìbọn sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ọkùnrin. Ẹgbọ́n ìjọba báńkì. Ẹgbọ́n ìjọba bá ń bínú. Ẹgbọ́n ìjọba bá ń sọ bàṣọ kúlẹ̀. Àmì ìjọba wa ń pẹ̀tẹ́ omi ìjọba wa ń sọ̀rọ̀ àlàáfíà pẹ̀lú inspiration ọkùnrin alámi. Gbogbo tí n bá sọ̀rọ̀ àṣọjú wa kúnlé láti inú orin ní bàṣọ wọn ò bẹ ní ìjọba ṣọ. Bó ṣe máa dá àwọn bàṣọ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ mi àtọ̀bí mi mò ń bá káàkiri bàṣọ. Ṣùgbọ́n ní tó bá lé àṣírí bá so wọn ò lè tẹ̀jú wọn mọ́lẹ̀ láéláé. Àwọn èmi ò wá kí n fẹ́ kájà kan bá sojú wa kó máa ṣojú lé méjì jí wa kò sáyé yẹn lọ́dọ̀ yẹn bá so. Àjọ kan kúlẹ̀ kò lè ṣojú lé méjì jí wa kò sáyé yẹn lọ́dọ̀ mi bá so. Bọ́ọ̀bù bá máa jọ ṣàkà yá jọ ṣàkà wọ́n tó bá máa jọ ṣòkò yá jọ ṣòkò bá so. Àjọ̀dọ̀kúnlé èlò ṣojúlé méjì ìjìbọ̀ra o kò sáyẹn yẹn lọ́dọ̀ mi. Ohun tí mo sọ nìyẹn bá a sọ bá ká wọn bẹ ní bọ́ọ̀dì ìjọba so ẹni bá máa ṣe lèmi ó bá ká. Ọmọ kò lóyè àti bàṣọ 100% jíwá. Wọ́n bá jẹ́ wọn alábí ó ṣẹlẹ̀ máa ṣe. Ẹ dákun ẹ lóyè àti wọn jíwọ́ra 100% àárí. Àwọn ìyàwó náà bí ohun tí mo sọ nìyẹn. Wọ́n bẹ ní bọ́ọ̀dì ìjà o àbá ẹ̀dákùnrin. Ọlọ́pàá ẹ̀ sọ̀rọ̀ kankan. Torí kò sẹ́wọ́n ń bẹ́ orin mi ò gbàgbé. Kò sí orin yóò bá sọ̀rọ̀ sọ.
tún gbá tí ó kọ́ ọmọ rẹ̀ òun àtà. Lọ́dẹ̀ fújì lọ́gọ̀dẹ̀. lọ́gọ̀dẹ̀ ògógó. tún gbá tí ó kọ́ ọmọ rẹ̀ òun àtà. Lọ́dẹ̀ fújì lọ́gọ̀dẹ̀. ohun tí ó dá ó dá. kò lórúkọ méjì tí kò dá. àpọ́nlé lọ fọṣẹ o ẹni bá kú kà ló ọrùn. èmi ò lè bímọ tí ò gbá. tó bá rí bẹ́ẹ̀ yé dọ̀ràn. ìyá rojọ́ àtọ́dàpọ̀ síláàmì òkú kúkà. olóyájú mi nìyẹn. pápá sí ó sábà kẹ́rẹ́ àárín sódà ikọ̀. Kálọ̀ dùnkà. ẹgbọ́n bí àdégbé 17th kò ní dé mú ní kúlẹ̀ lábàgàmì àlàbí ẹ̀rín. bó ṣe ṣe polówó ṣóyí jíjí wa. àtìgbà tó ti bẹ̀rẹ̀ lábàgà jíjí wa. ó tó bí oṣù mẹ́ta aláàbí tó ti ń pariwo. pàmò ṣe lọ́ṣọ́ single ladies ti tọpẹ́ ọ̀ṣọ́bà. bí ẹni pé 17th of many demoni jíwá ajíwọ́lá bá a sọ a máa dúpẹ́ fọlọ́run jíwọ́lá kó dé bá a láyè. ìyẹn láyé o kò ṣe ti níra nínú ìdùnnú ló ti dé bá gbogbo wa àtúní pátí àtàwọn tó fi wé pé òkúlẹ̀ bá a sọ aláàfin gbogbo àlàwà láwọn pípẹ́ ìlú rọrùn aláàfin kúnlẹ́kúnlẹ́. ọlọ́gbẹ́jì wa adúpẹ́ pé 17th of méjì yìí bẹ́ẹ̀ ó dé bá àlàyé iṣẹ́ ti níra alábíọ́lá ọ̀bákan gbogbo àwọn èèyàn tá a fi ìwé pé alábí náà kúkú wá ọ̀nàrẹ́bù láàrin ọ̀ṣun ẹ̀ẹ́dàgbẹ́ kò kalẹ̀ alábí jẹ́ ọ̀nàrẹ́bù láàrin ọ̀ṣun ṣe house of assembly ìyálẹ́kọ̀ okùn kalẹ̀ ọ̀nàrẹ́bù my speaker mọ́dọ̀lá kúnlẹ̀ lábàgàmì àlàbí ẹ̀rín bó ṣe máa jẹ ní ọlọ́lá káàbà honourable láàrin ọ̀ṣun awetí speaker house of assembly Lagos state bó ṣe máa jẹ ní ògúnlẹ̀ bá ọ̀ṣunwá lọ́lá ló kóra ní ògúnlẹ̀ ọlọ́run ẹ kó kalẹ̀ lẹ́ẹ̀bí sọ́yẹ́ fortune èèyàn dáná bí akẹ́bá jẹ́ sọ́yẹ́ fortunes. mo kẹ́ adéka school kalẹ̀ máa kẹ́ tàmí yíyí wá. sinimá pàṣẹ tó gbọ́ lọ́nà bá a sílẹ̀ wọ́n produce yíyí wá. àmọ́ máa ṣẹ́yọ́kọ́ yìí ibà sílẹ̀ bá ká ọ̀lọ́ndà dé àbí very soon. Very soon kúlẹ̀lá àbáká adékaspa kẹta. olómọ àbá àgbẹ̀jáde làbáká bá a sílá. mú ìdí sásìlì òun ní dírẹ́kítọ̀ bàtó. adébáyọ̀ sọ̀díkì òun ní pm alábí okúnlé. òkárí adékas alábí mọ́ríà. ọmọ ìṣe máa kẹta mi òkárí adékas alábí ọṣẹ́. ojú inú náà lẹjọ́ òun lò. àjíwá ẹyẹ yàtọ̀ ọ̀sẹ̀ ẹran yàtọ̀ ọ̀sẹ̀ ẹgbọ́n akọ́lẹ́rí 1970 bàzó ilé tó akọ́ ní 1970 kúlẹ̀ ìgbà tó di 1980 yìí bọ́ àwọn wọ́n ló ti wá àgbẹ̀tẹ̀ èdè ìbáṣọ wọ́n ní kò gbàgbà mú àjùwẹ̀rà
atukọ̀ mi kùnrin ní 1998 ìgbà tó rí 2000 yìí yíwá ọ̀nà tí ń kọ́ mi kùnrin Paso ó tó ní 2005 èèyàn tún kọ́kàn àwọn ìṣẹ́wọ̀n ìkùnrin wọ́n tún ní kò gbàgbà mú ó ní 2010 architect ó tún mú drawing mi wájú wa àtúnkọ́ sílẹ̀ ìṣẹ́wọ̀n wọ́n tún kọ́lé ìgbà tó ní 2012 wọ́n ní kò gbàgbà mú Paso òjò. ìgbàgbọ́ ní 2012 ara mi wọ́n ní kò bá tó lọ ní gbòòrò mu mọ́ ó ní 2015 kì í bọ́ra o Paso àtúnṣe mi o. ẹ jọ̀wọ́ o kí ló fún wa ní assurance pé tó bá di 2020 èjì bọ́ra ìtakọ ní 2015 ìjọba ṣó lè bá gbà yẹn mọ owó sábà ọyìn làgàtà. ẹ gbọ́ kí ló fún wa ní assurance ìtakọ ní 2015 tó bá di 2020 Jíbọ́lá Pasuma mi Àlàbí erin ó lè bá gbà yẹn mú ló jẹ́ ká máa sáré lójoojúmọ́ pé gbogbo tó bá ti ń dé ó gbọ́dọ̀ máa dé lábàáká kó má kọ́ wa gbogbo ìgbà lábàáká tó bá ti ń dé a gbọ́dọ̀ máa bá gbà mú ni. ìgbàgbọ́ ọlọ́dún Paso Àjíbọ́ra o àwọn bàbá àwòsẹ́bọ̀ ìtàn tó bá máa wọ́n ṣojú wá láti ń dé agbọ́dọ̀ máa bá a gbá mú ni. ìgbàgbọ́ ọlọ́dún Paso Àjíbọ́ra o àwọn bàbá àwòsẹ́bọ̀ ìtàn tó bá máa wọ́n ṣojú wá ṣòkòtò tán ẹnu ẹ̀fẹ́ Kúnlé Paso ẹnu ẹ̀fẹ́ àwòsẹ́bọ̀ ìjíjí wá wọ́n tún wọ búkíbúkí èsè Paso bọ́bá wà ṣòro sẹ́bọ̀ èyí ńláńlá ìyẹn nípa ẹ̀ o ìgbà tó yà ó sẹ́bọ̀ ìlà gàdá wọ́n tó sọ pé ìyẹn ò bá gbá o àwọn ọmọ kan tún lè ó sẹ́bọ̀ ìdí yíwá ṣòkòtò tí rìn náà wọ́n Kúnlé Paso wọ́n wọ̀ yẹn fún pàdé ẹ̀ wọ́n pè yẹn ní pẹ́ńsù làgàdá ó tún yá o wọ́n tún ní kó bá gbà mú Paso ìbá sí òwe ní yíwá èmi gọ́ràn tí ó ṣe ọ̀bọ̀ ìlànà kàtà ọdún 95 Àjíwá tí mo ṣọ̀rọ̀ bọ̀ kíbọ̀ ẹ̀pọ̀ tí mo fẹ́ yá fídíò Kúnlé tí mo jíǹsì jíǹsì tí mo dé fìlà kángọ̀ sẹ́yìn yíyíwá tí mo tún kó jíǹsì sínú bùtì Paso wọ́n tún níyẹn ò bá gbà ìyẹn ní sẹ́yìn ọlọ́run. àwọn gbogbo ìgbà yẹn fún wọn gbà yẹn APC. ẹgbọ́n ṣé gbàkan ni mo ṣe recognition tí mo gbé pọ́ǹkì sórí Kúnlé lágbàgà mi Àlàbí erin wọ́n tún níyẹn ọ̀gá gbàmú lásìkò yìí. ìgbàgbọ́ bẹ́ẹ̀ sí lágbàgà Àjíbọ́ra o mo tún ṣe dread wọ́n tún níyẹn ọ̀gá gbàmú ní sẹ́yìn ó tún yá mo tún di irun iṣẹ́ bọ́yìn ní ìgbà kan o wọ́n tún níyẹn ọ̀gá gbàmú ní sẹ́yìn. ṣé lóòótọ́ lódodo aṣọ ìgbàlá dá fúgbà
nísẹ̀yìn ṣé bá a ṣe ń wọ̀ yìí ojú bọ́ lọ́bọ̀sọ̀ wá lámọ́mọ́ wọ lọ́wọ́ sẹ́bọ̀ ìdí bọ́ o tàmọ̀ ìdarúgbó bá súnmọ́ èrò pàṣẹ. ó ṣe ètò tẹ̀ mú àìdá mo lágbo irọ́ mi létí ṣé bá a sọ lélẹ̀ mo láàkì ilé gan bá a sẹ́ǹdì ẹ̀. báṣí o aṣọ pẹ̀lẹ́ ń dọ́gbà ó sọ̀bọ̀ ìdí bọ́ o ṣé bá a ṣe múra báyìí ní sẹ́yìn ṣé bàbá ṣe máa wọ̀ lọ́wọ́ sẹ́yìn nìyẹn ṣé tó bá rí 2030 ṣáṣì máa múra bẹ́ẹ̀ kò lè bọ́ tó èmi ò lè sáré sẹ́bọ̀ ìlà kẹta ṣùgbọ́n gbogbo tó bá ti ń gbé àdúrà tèmi kó máa gbé mi náà níbẹ̀ mo tọrọ gbogbo ìgbà tí mo ń kó aṣọ jeans sínú boot yìí bá tí mo ń gbé kángọ̀ sẹ́yìn ìbáṣọ ìyẹn ni pé bọ́ ṣe múra nígbà yẹn nìyẹn ìgbà tó yá àwọn sẹ́wọ̀n yìí tá a tún ṣe dread ó tán lò nígbà yẹn nìyẹn ìgbà tó tún yà àwọn ẹsẹ̀ ẹ̀bọ̀ ìta tún dirun bọ́n ṣe ń ṣe nígbà yẹn nìyẹn bá so ìgbà tó tún yà àwọn ẹsẹ̀ ẹ̀bọ̀ ìta tún ṣe bọ́bọ̀ ohun tó bá dé nígbà yẹn nìyẹn ìgbà kan tí ẹwà bá so tí mò ń lo yẹrin ìgbé bá so ìyẹn nígbà yẹn o ìgbà tó bá ti ń dé kó máa bá wa náà látọrọ gbogbo ìgbà tó bá ti ń dójú bọ́ra kó máa bí mi ní bẹ́ẹ̀ ni mo tọrọ gbogbo ìgbà tó bá ti ń dé kó máa bá slábàgà níbẹ̀ o. ẹ̀yin rẹ̀ ó máa wá. ìyẹn làdúrà mi ò bá so. àtàwọn tèmi ò sẹ́wọ̀n ìdí yíra wọn ò ní fi wá pàtàn ò sẹ́wọ̀n ìpè ẹ̀rù bọ̀bọ̀ yẹn ní 2015 ò sẹ́wọ̀n yìí ó kárì kan bá so kan lè bá so bóyá ní 2020 bá so wọ́n á sọ pé kò kárí wọn ìyẹn oníjẹta yín tèmi ìwé sẹ́wọ̀n yìí lágbára lọ ẹ̀ta ká ẹ̀dánù ẹsẹ̀ yìí yíra ẹ̀ má ta síra yín lára ìwé sẹ́wọ̀n yìí bá so ẹ̀ta sílẹ̀ ẹlẹ́wẹ̀ sẹ́wọ̀n yìí kẹ̀kẹ́ tẹ́wọ́lẹ̀ kó má ṣe pérí mọ́ ìwé sẹ́wọ̀n yìí bó bá di 2020 yẹn èèyàn tó ti lé o tún máa kárí sí ibà so èèyàn tí ó ti ní ìwé sẹ́wọ̀n ìyáwá ló lọ ìgbà tó bá dé nígbà yẹn bá so ibà wọn sí lára bàgà yóò máa bá wa ẹ pọ́nrán kí ló ń jẹ́ ìpọ́ ọ̀kùnrin bá so nígbà kan wọ́n sẹ́wọ̀n yìí ní ìlú wa 1996 97 àwọn remedies náà kọ́kọ́ dé lẹ́yìn 97 yẹn bá so àtúbà àwọn plantation boys wọ́n tún yọjú ní 98 ọ̀rọ̀ mi ìgbà tó ní 99/2000 làgàtà agbáwọn earthquake wọ́n tún yọjú oríṣiríṣi sẹ́wọ̀n yìí là kúkú rí 2003 àríbá KW òde láti Amẹ́ríkà làgàtà orí 2004 àjíwá àrídì ìbára ìjọba so gbogbo wọn kàn dé ẹsẹ̀ ẹ̀bọ̀n ìlà ọ̀gátá ní wá so wọ́n wá ń yípa padà kúnlẹ̀kúnlẹ̀ lẹ́yìn àwọn yẹn àrí Wizkid lẹ́yìn àwọn yẹn àrí Lamide Baso ṣé dákìrín kúkú tí kú a ò lè gbà pé ó ń kọ́ àwọn ẹsẹ̀ ẹ̀bọ̀n ìgbàgbà tó wá wọ́n ń yípa padà fún wa ní Baso gbogbo ìgbà tó ń dé iṣẹ́ ló ń gbé mi ní ìbẹ̀rẹ̀ àkàtà ní 2015 kò lè bá so wọ́n tún jẹ́ wá pé gbogbo ibi tá a bá ti ṣeré a máa rí DJ níbẹ̀ o tẹ́lẹ̀ wo sẹ́wọ̀n ìkòsí tó jọ nísìnyí wọn ò tiẹ̀ rí pátí kankan tẹ́ máa ti lọ ṣeré tẹ́ ò ní rí DJ níbẹ̀ àkàtà ìgbà tó dé láàrin ìyẹn bá so ṣé tó bá di 2030 ṣóòṣì máa wá bẹ́ẹ̀ ṣóòṣì máa wá bẹ́ẹ̀ làkàtà tí o bá síbẹ̀ tó bá wá dé gbogbo ìtọ́ bá dé o sẹ́wọ̀n ìmọ̀tọ́rọ̀ kó bẹ́mi níbẹ̀ bá so
àtàwọn tèmi wé sẹ́ẹ̀bẹ̀ àgàtà tó fi jẹ́ pé ìjọ ìjọba ọ̀rọ̀ ìjọba sí àjọba ọmọdé tún fẹ́ sọ wà á tún ní kò wọ́n ṣe ẹgbẹ́ ṣe kò mọ̀ ṣe o ẹ̀yin tẹ́ ń fọ́ pa sọ̀rọ̀ ẹ̀yẹ ṣáná wà ìgbà tó dé là ń lóyún o. ẹ rí àwọn kámẹ́rámán kan sọ̀rọ̀ wọ́n nígbà kan kámẹ́rà táwọn ń lò sẹ́ẹ̀bọ̀ èrò tóbi kan jí wá èjìká làwọn ń gbé sí àwọn fi ya fi èèmù bá so wọ́n nígbà tó tún yá àwọn sẹ́ẹ̀bọ̀ wọ́n tún pé 5D wọ́n pé 7D ìdè para ẹ̀sọ́ alábí kí ẹ tó dé àlàbí láàbàkà àyà ti kọ́kọ́ rí 450 ìbá wọn sí láàbàkà tó tún ti gbòdó ayé sẹ́yìn àwọn ẹ̀bí ìtọ̀ gan káàdì tó ń lò òjò bọ́lá bá so ní sẹ́yìn wo sẹ́bọ̀ yìí lórí làpí sẹ́bọ̀ iná ti ń ṣiṣẹ́ ìgbà tó dé là ń lò yẹn bá so ṣé ní 2030 ṣé ó ṣì máa lọ bẹ́ẹ̀ bí ọba lọ bẹ́ẹ̀ mọ́ ètò bá dé kó bẹ́ mi níbẹ̀ mo tọrọ gbogbo ètò bá dé kó bẹ́ mi níbẹ̀ àgàtà ó bá wà sí àmì àṣẹ àlàbí ó ṣe máa jẹ ní ẹ̀ pàṣẹ. alábí bọ́lẹ̀ làgàtà ní ìwé ìjọba ẹgbọ́n ẹ̀fọ̀rọ̀wọ́rọ̀ alábí náà pè lórí òòó ẹ̀fọ̀rọ̀wọ́rọ̀ ọ̀rọ̀ sẹ́ẹ̀bọ̀ yìí náà pè lórí kí náà pè lórí ọ̀rọ̀ sẹ́ẹ̀bọ̀ yìí kẹsàlàyé káwọn èèyàn gbọ́ dáadáa jí wá ó tán pé lórí nìyẹn o Pasuma àmúlẹ̀kùn ibà sí ọ̀rẹ́ àgàtà ìṣe ká má ṣe sáàm lójú aago ìṣe ká gbé pépà ìṣe ká má ká script tó sẹ́wọ̀n yìí lórí stage ìyẹn ò bá gbá yìí mú kó bá gbá yìí mú ẹsẹ̀ ọ̀bẹ ìlà àgàtà ohun tó bá gbá yìí mú Paso ní ká ṣe fàájì ìbáwọn tiwa kọ́ gbádùn ara wọn àwọn ẹsẹ̀ lọ́yìn kan bá lọ lé kọrin Mùsọ̀ Pasuma láàrin ra wọn bóyá wọn mẹ́ta mẹ́rin Paso náà jòkó sínú mọ́tò òkúlẹ̀kúnlẹ̀ kọ́ máa ro ìyá tí tó ń lọ yẹ ibà wọn sí láàbàgà pé wọn ìjọ ìyára mi mo gbádùn ara mi wọ sẹ́wọ̀ yìí ní pátí ta lọ yẹ Pasuma lókè ọ̀rọ̀ kì í ṣe script wọ sẹ́wọ̀ ìtàn ní awáka wọ́n ní àwọn àṣefàájì ìbáwọn tiwa ni kì í ṣe script wọ sẹ́wọ̀ ìnáná ní awáka ajíwọ́lá ní àwọn àṣefàájì ìbáwọn tiwa ni ìbá wọn sí àbáńkà kàtà gbogbo àlọ́mọ́lá làwọn ló. gbogbo àlọ́mọ́lá làwọn ló lọ. gbogbo àlọ́mọ́lá làwọn ló lọ. gbogbo àlàmọ́lá ọmọ lóró gbogbo àlàmọ́lá ọmọ lóró gbogbo àlàmọ́lá ọmọ lóró. ògiri ojú lé dàrí ẹ. kìrìkìrì kan ọlọ́jà kan. ògiri ojú lé dàrí ẹ kò ṣe fi ìjà lọ láì ṣayírí láì ṣàfọ́fún ògbému ọmọ jẹ́lá àjò ẹ ṣáyọ̀ kú òtún ni ọ̀rẹ́ ní ìtàn ṣe bá wá sí àgbà ìjọba náà wí wọ́n wọ́n ṣọ́rẹ́ kí ni mo ṣe tó bá tó jẹ́ tó lórí aláwo pẹ̀lú ìbọ́lá mọ̀ dáńgájá torí mo rán tata ní ilé ayé yìí láṣẹ yí ọ̀rẹ́ òdo tó bá tó. lórí àdúgbò ọlọ́gbọ́n ìjọba. ó máa wáyé lọ́tọ̀ bàbá pẹ̀ o. àwọn tèmi òbí ìjìnlẹ̀ nígbà kan. òjò pẹ́ẹ́gù dọ́dọ̀ ọba sórí o èmi dọ́dọ̀ pẹ̀lú. sọ́ọ̀mù gbogbo kì í
síbọ̀dì lẹ́nu iṣẹ́ pàṣẹ. ẹgbọ́n tọ́pẹ́ ọ̀ṣọ́ba ló gbé débi. lórí síngù ló ní èsùn lè wá so. mo rí ìyàbọ̀ òjò. mo rí òjò àbọ̀ sexy lady. aláṣẹ first place oṣù. ẹlẹ́mọ̀dá first ọ̀sùn kẹ́. ẹlẹ́mọ̀dá prince ká aláṣẹ first place oṣù. ọ̀fà lẹ́wọ̀n sẹ́wọ̀n lẹ́yìn ọ̀ṣọ́bì plaza ló wà o. bẹ́ẹ̀ tún àṣẹ sẹ́wọ̀n ìkẹ́ lórí ìyàbọ̀ òjò. èèyàn alábí òhèrè rà kẹta yọ. mo rí ẹ̀kọ́ lukọ́ ọmọṣẹ́. ilé kọ̀ǹpó káàmìlì kọ̀ǹpó káàmìlì mọ́ rẹ̀ o. wọ́n ṣe kọ̀ǹpó tí ń jẹ́ káàmìlì àwọn Nigerian star tí wọ́n ní. mo rí ẹ̀ náà bí dèmi o kò sọ́kọ́ ní ẹ̀ o. ayé adésọ̀rọ̀ yẹn kú ká ẹ̀ mọ́ṣẹ́. èèyàn tèmi Pasuma ìjọba tipẹ́tipẹ́ ní ẹ̀rọ ṣe. bá a sí láàrín bákàrà ọ̀gá táǹkẹ́. mo rí ẹṣọ táyọ̀ ọmọ ẹ̀. ó ṣe ṣọbọ́lá lédi táyọ̀ ọmọ ṣe. sta madam ṣájẹ́ kúkà ẹ̀ mọ́rin ẹ̀ o. àwọn tí a nìyẹn èèyàn tàdùn ní ẹ̀ jẹ́. ẹtọ́jú oyinbo yìí èèyàn tàyọ̀ ká lọ́gẹ́rẹ́ òòṣù ibà sí ẹ̀rọ àgbàtà múrin ogun. ẹgbọ́n bọ́lá ọmọ sọ pé ń dé o orí ẹ̀dá kọ̀ọ̀kan yóò sọ pé kó tí ì dé jọkẹ́ kú kalẹ̀ òṣèjì kan jọkẹ́ jì kan kú kalẹ̀ orí ọmọ fẹ́ tó gba Afọlábí mímọ fẹ́ oṣù ó máa kárí mọ́ fi àwọn tèmi tó wà lóyà sí mi ó làbá ẹ̀kọ́ ọmọ ìyàwó náà mi àgàtà. ẹgbọ́n tí kì bá jábọ́ látòkè. tó bá jẹ́ pé èèyàn tètè rí nígbà tó ń bọ̀. ìbàdàn àwọn ẹni sọ fún wa pé igi ń bọ̀ látòkè jí bọ́ra o. ibà síbò pójú mi sókè pé kíwókí tó ń bọ̀ ọkùnrin. igi gbogbo. ìbàdàn máa sọ fún ìjí wa. mo rí nǹkan kọ̀wé sẹ́wọ̀n yìí ti ń bọ̀ o. àwọn ajá mi sì pé April 4 ni wọ́n ní first of all fi pray èrè jẹ. ẹ̀la ojúmọ̀. ìyẹn ni pé free fún olùbáṣọ. ibà wọn sí láàrín bàgà mọ́ bá rí pé òótọ́ náà sọ bẹ́ẹ̀ kún lè bá so. wọ́n tún jẹ́ èmi ìwé sẹ́wọ̀n yìí pé wọ́n ní bò tá a di ìwé sẹ́wọ̀n yìí kọjá pọ́fásọ̀jọ́ ló wọlé. ibà àṣẹ ìjọba wọ́n ní báwọn náà ṣe wọ́n lé free for us ní báṣọ. wọ́n ní free for olù ìbá sílá bákàrà àtàtà. wọ́n tún sọ fún mi pé wọ́n fi búrẹ́dì jẹ gbẹ́gìrì èèpàṣọ. mo ní báwọn náà ṣe fẹ́ jẹ́ ajíwá wọ́n tún lé free for olù ìbá sílá bákàrà àtàtà. ẹgbọ́n ṣé ìyá fi búrẹ́dì jẹ gbẹ́gìrì ṣóyìsì. ó tán ẹwà náà fi ṣe gbẹ̀gìrì kúlẹ̀ lágbàgàmì àlàbí orin lóòótọ́ lódòdó ẹwà náà fi ṣe gbẹ̀gìrì bá a sí àkẹ́ bá jẹ́ àmọ́ tó bá ń bẹ̀rẹ̀ lẹ́wà ló ṣe jẹ́ yíwá bó bá di gbẹ̀gìrì lágbàgà kò ṣe jẹ́ búrẹ́dì àlàbí mọ́ rárá. sójà tó wọ́n jẹ́ lọ́yọ̀ ó ti di tẹ́. ta ni jẹ́ àwọn olè jẹ́ àwọn tọyọ.
àwọn tí mi ò jẹ́rú ẹ̀ lọ́yọ̀ Kamilu kọ̀ǹpù kò lè jẹ́rú ń bọ̀ búrẹ́dì àti gbẹ̀gìrì ṣó lè jẹ́ kọ̀ǹpù kò ní fẹ́ jẹ́rú ẹ̀ àwọn tí mi ò jẹ́rú ẹ̀ lọ́yọ̀ ṣé gbẹ̀gìrì wẹ́sẹ̀ bọ̀ ìdí ìjíwá ṣáàlì fi búrẹ́dì kan lera bàkà ọ̀bẹ rárá gbọ́ mídé máa ti sọmọṣẹ́ ọkú gbọ́dọ̀ mọ́ mi dé o on the 2nd of August 2nd a máa ṣe lọ ṣe ìjọ àbíkẹ́ ń bọ̀ lọ́rọ̀ làgàtà àbíkẹ́ ń bọ̀ August 2nd látọwọ́ mídé máa ti sọmọṣẹ́ ayata fi ṣe ọwọ́ ìyẹn ń bọ̀ kú lẹ́la gbàgàmì àlàbí orin dẹ̀dẹ̀ bá a sì jọ ọjọ́ wa mo kí ẹ ṣí bébì ṣe yáàrí ọ̀rọ̀ kárẹ́ ṣí bébì àwọn tí dọ́pẹ́ ṣọ́bánú oṣù síngù lórí sọ́wọ́n ọ̀ṣẹ́ tọ́kọ́tọ́kọ́ ẹgbọ́n excel. ẹsẹ̀ wọ́n ṣe wọ́n lè kúnyán fún ẹ nísìnyí kàn pé wọ́n kó rí ọ nínú apẹ́pàṣọ ìgbà tó o máa rọ́pò kejì kí ni bẹ nínú kejì tán ní òfin jẹyán okúnlẹ̀ lábàgàmì Àlàbí sọ fún yín ẹsẹ̀ ló ó lè sì ajíwọ̀ àbáka ṣe sọ́tọ́ pé wá ó tọ́ pé wá fún ẹsẹ̀ ló pé kó fi jẹyán ìyán bá pé wá àwọn ọ̀tá àwọn náà pé wá wọ́n dẹ̀ wọ́n pé òní fẹ́ jẹ́ ìbáraṣílá ọ̀báka àwọn kejì yẹn ayọ́ níbẹ̀ níbẹ̀ rẹpẹtẹ ìkúnlẹ̀ ọ̀báka náà ní òfin jẹyán ṣọwárí sí ìkúnlẹ̀ ọ̀báka Àlàbí rárá ó jẹ́ tì ẹgbẹ́ kò mọ́ bọ̀. ó jẹ́ tì ó tẹ níbẹ̀ jẹ́rú excel àmújẹ́rú ẹ̀. Bá a sì jọ òjò wa oṣù first prince mother firstess mother priska oya aláṣẹ first prince orí òpó bó bá fẹ́ tọ́ àṣẹ ẹ o ara èèyàn kan láàbà káàdì jíwá láti máa ń mọ̀ bẹ́ẹ̀yàn bá máa dáṣọ fún ni ara ẹ̀ la kọ́wọ́ òkúnlẹ̀ bá a sọ Àlàbí bóyá dá àwọn ọmọ ọ̀gá oṣù mama ọkì oṣù mari oṣù àwọn wa nìyẹn bẹ́ẹ̀ bá délé ẹ bá ń kí ọgá ọkùnrin bá ọ̀sùn hàn pẹ̀lú àfihàn wọ́n ti lọ mọ́ta ò ti dé kò ṣe jọgbọ́n wọn bẹ́ẹ̀ bá wo fíìmù nísìnyí kò ṣe jọgbọ́n wọn. wọ́n lọ jẹ́lẹ̀ mẹ́rìndà ọ́ọ̀tì ó ṣáìdì lóbù ojú ó sásọ́dá ó ṣe Ìyábọ̀ Òjó ọ̀nà ogúnlẹ̀ lábàgàmì Àlàbí ẹ̀ ajẹ́lẹ̀ ń bẹ níta pàṣílà bàgà tó gbóná fẹ́lifẹ́li lọ ẹlọ́ra ẹlọ́rọ̀ ó kárí Ìyábọ̀ Òjó mọ́dà Priska ó wọ́n ṣe pàtí mi ò mọ̀ sùn ìyá o àwọn ọmọ ọ̀gá MC Àyìndé Músílíù yé lọ́wọ́ àwọn ọmọ kí sọ́yà Músílíù Àyìndé o Àyìndé nọ́mbà gbogbo ṣòdìwé sẹ́wọ̀n ìlà ọ̀gá tá a sọ fún láàtọ̀ èèmọ̀ṣọ́ bá ń tọ́jú bùrà ìmọ̀ dára tọ́jú àlùfáàbù rámọ̀ ọ̀mọ̀ṣọ́ ó ká ẹkú búra àdíjà ọ̀nàrẹ́bù àdíjà dúró ṣe ó mọ̀ ṣọ́ṣọ́ bá tọpẹtọpẹ single ladies náà tọpẹ single ladies náà ó yà ní tọpẹ single ladies náà. Ọ̀ṣọ́ bá tọ́pẹ́ òkè ojú tọ́pẹ́ ọ̀ṣọ́ bá ṣẹ́kù lẹ́dí náà ọ̀ṣọ́ bá ṣẹ́kù lẹ́dí náà.
sí ojú useless bá ń tọ́jú ńlápẹ̀t àkókò mọ́jọ́ àpèt gbogbo ẹ̀. oṣù àkókò sàrẹ́tọ̀ tí kò lè di náà àwùjọ tí kò lè di náà. oṣù àdéhùn sàrẹ́tọ̀ ìwọ̀n tí kú lè ṣe gbáàgá. oṣù àdéhùn sàrẹ́tọ̀ èèyàn tí bọ̀dá ẹsẹ̀ bá tó lọ́dún sọ́rí dáadáa ojú sọ́rí fún furniture director oṣù furniture director yẹn ò bá tó bísọ̀ èkó láyé fọ́ọ̀tún ojú bísọ̀ fọ́ọ̀tún ṣoṣo ayé tí sọ́rí bí ìmúgbẹ́ aláwọ̀ tó mi bàṣọ náà bàṣọ lẹ́dọ̀ aláwọ̀ tó mi bàṣọ wọ́n tí ọlọ́lọ́bí hàn lẹ́yìn alábí àyàwó ìjìnlẹ̀ ó lè dáwọ́ ọ̀rọ̀ ìrìnsẹ̀ ìfẹ́. àwọn tọkọtaya nìyẹn ó máa kárí káńdì ẹ̀ lẹ́dẹ́gbẹ́dẹ́ ọ̀nà rẹ̀ bó láàrin ọ̀ṣun spíkà bọ́dọ̀lá ìbáraṣí lọ́lá lukúra ní ìyáàrí bẹ́ẹ̀ lọ́lá kábà ọ̀sẹ̀rọ̀ ìyáàrí bẹ́ẹ̀ aṣọ fàṣọ pé lóko spíkà lọ́lá ọ̀sẹ̀rọ̀ ọ̀nà rẹ̀ bó láàrin ọ̀ṣun ọ̀ṣun bó ṣe máa jẹ́ ní ẹ̀hún lápá ọlọ́run ọ̀nàrúgbó láàrin ọ̀ṣun ẹ bá ń tọ́jú adíjà kú búra ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ṣẹ̀ pàṣẹ ìjọba ló kíjọba ọ̀sẹ̀rọ̀ ọ̀rìn làkàtà ẹ̀yin ìjọba àṣẹ bóyá jẹ́ kájọ rìn nínú ẹ̀yìn èyí. Ẹyẹ jẹ́ ká pèsè fásitì ṣàtàlùjọ látòrí recognition tó fi dórí gratitude kọ́lọ́ tó sábà àdọ̀tún ọ̀ṣun ó ní àìmọ́ ẹsẹ̀ ìwé rẹ̀ kó tún lè dúdú dáadọ́ ìwà rẹ̀. Mayonobu many people ló kéwì fàṣẹ jọ. láàrin ọ̀ṣun ó bàbá náà ó ti dílé. ọ̀ṣun ọ̀nà rẹ̀ fàílẹ̀ ọ̀gá ìjọba ló kíjọba sẹ́wọ̀n ilẹ̀ ọ̀gbẹ́gbá ó máa di spíkà lójú ẹ̀mí wa ó máa di spíkà èkó ó máa jẹ́ spíkà èkó sẹ́wọ̀n yìí lójú yìí ní àṣẹ bismarck ojú yìí ló máa ṣe kúlé àṣírá ó máa di spíkà èkó alájí mẹ́ta jọmọ bọ̀ òṣèṣẹ́lẹ̀ bá tọ́jú mẹ́lẹ́dì bá tọ́jú mẹ́lẹ́dì rárá orí àwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ lórí o nílùú London jíra ó wọ Amẹ́ríkà máàká ó wọ Dubai ó ṣàìjẹun kiri àjíbọ́lá àbágalà tata mú rọwọ́ mú báṣẹ mú rọwọ́ ẹ tó bá dé bí màá bá ẹ pọ̀ àjíbọ́lá àbágalà tata dé ó káwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ wọn rẹ. ilẹ̀ bá ń kúndé lélele oṣù sáwà osáwà ìfúró sáwà gbogbo àpapá oṣèlú sáwà ìfúró sáwà gbogbo àpapá oṣù banguru ọmọ tó ná àwòyẹ mi èlépo àbúrò ti Sudan oṣù sáwà alẹ́mọ̀ṣẹ́ sáwà oṣù banguru yìí èyàn yẹ bí èèpo alẹ́mọ̀ṣẹ́ banguru yìí èyàn yẹ bí èèpo ẹ̀sà máa búra ìwọ̀n ọ̀mọ̀ṣẹ́ nítorí yẹn ó jẹ́ báwọn sí kì í kọjá ó jẹ́ báwọn péjọ
gbogbo oya ní Osama agbègbè àbọ̀dání oya bàngúrù agbègbè ọ̀pọ̀ ajó yẹmi elépo ìdánlọ kò dúró ẹ̀ma dáńgbé ẹ̀ma tójú ìmọ̀ ẹ̀ nìgboro ẹ̀ma tójú ìmọ̀ ẹ̀ nìgboro yẹmi ló ní kọ́ máa tójú ìmọ̀ ẹ̀ nìgboro Osama ló ní má tójú ìmọ̀ ẹ̀ nìgboro ó ní má tójú ìmọ̀ ọmọ ṣe mi láti ọmọ ṣe sáwọn ọmọdé gbogbo àpapá ràn ọ̀rẹ́ gbogbo àpapá oṣooṣù sọ̀rọ̀ fọ́tún ọ̀rọ̀ oṣooṣù sọ̀rọ̀ fọ́tún òyìnbó onílẹ̀dá ṣe àyíká ẹni ṣe ẹni furniture ṣe bá ń fẹ́ alábílà àbága kẹlẹ́rì oúnjẹ ọlọ́pàá ibi oúnjẹ ní lẹ́kì oúnjẹ lálábà àjíwọ́lábà sí wá oṣù fọ́tún òmùgẹ́ oṣù fi sọ̀rọ̀ fọ́tún ọ̀tún náà ilé bá a sí òwe rẹ̀ tí wọ́n ti gbọ́ àwòtá náà ti ní London oṣù alẹ́ oṣù sáà ìbúrò gbogbo àpapọ̀ wọ ògùnṣe wọn gbogbo àpapọ̀ wọ ògùnṣe ẹṣẹ́ fi sọ́wọ́ ìfọ̀ ọ̀tún ọ̀mọ́rẹ́ èyí kò wọ́n yẹ sọ̀rọ̀ kátà ṣe alábí wọn lẹ̀ lákàtà gbogbo mùsùlùmí máa bá tọ́jú ìdíwúrò. Ìbúrò sọ́mà mo ṣe bá lóòótọ́ àwọn bàṣẹ wọn. Kúnlé olórin wàṣọ Ajíbọ̀lá mi làbá ọ̀gá o. Ilé o sàmà o ṣe fún mi o sàmà o. Ọmọ ìjọ sọ́mà ìbúrò. Ọjọ́ ìbúrò mi ò sàmà o. Ìbúrò mi ò sábà òkè ìbúrò mi ò sábà èèyàn wa bẹ́ẹ̀ yíwá láwọn ẹ̀dá kó sàápò. Fọ́njọ́ Liz Dastiva mo dára ìwọ̀n ṣe máma rọ ìwọ̀n ṣe ìyá Liz ṣe ó sábà òkè ìyàwó ta sí ẹnu ẹ̀ tó ń ná ìyàwó ta sí ẹnu ẹ̀ ṣoṣo. wọ́tá mo máa mọ̀. wọ́tá sí ẹnu ẹ̀ ṣoṣo. èèyàn ti ṣẹ́gun mi tàbá. lójú àwọn ìṣẹ̀rẹ̀ bọ̀ ètò ló bá ná ibo alẹ́ náà náà àpá. àwọn tí gbà pé láwọn bá ń dà pé náwó náà ògàn. Osama olówó tí mo bọ̀ lọ́wọ́ kò ní tán. ó ṣe náà lórí gbogbo ọ̀rọ̀ pé sí òjò Musa. ẹ̀dá sùn. ọ̀rọ̀ ọ̀tá ni ẹ̀ o. owó wà ìdílé sọ́nà náà. ọkọ̀ kàpáyà. ó ṣe ọ̀tá ni ẹ̀ o. Paso ẹgbẹ́. wọ́tá sí ẹ̀mẹ̀ gbèsè 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 òkè. agbára mùtírù wọn ni ẹ wá kàn ṣe ẹ má sùn ẹ wá. andres ijó. ọ̀daràn ìmọ̀ òmùṣe. agbára ló wọlé wọn ni ẹ má sùn. ojú Liz ọ̀daràn ìmọ̀ yìí ná. èyí ti kú lọ́la gbàgàngbà lọ́dún oṣù. bá a sì láti ìjọba. wọ́n ta sùn sókè. ọmọ ìṣòro kẹjọ náà làbàgà
lẹ́lís náà wọ́n dá ìmọ̀ tọ́jú sọ́sẹ̀ bí n bá àbí pé lámì sọ́sẹ̀ sàbúròkú ní ìrántí ọjọ́ náà. òṣèlú stars máa ọmọ náà ọ̀rẹ́ mi ó aláàánú jí wá. wọ́ta ẹ̀jẹ̀ kan máa bọ́ àwọn. ẹ̀jẹ̀ kan máa bọ́ àwọn. ẹ̀yà ní ẹ̀jẹ̀ ra èrè. ẹni máa ń ṣe ní òòrì ọmọ ṣe tí wọ́n rán náà ẹ̀jẹ̀ ra èrè. ọmọ tó kó òkúròkó. àwọn tí lè mọ̀nà ọ̀rọ̀. àwọn tí Togo spoke Yorùbá. Togo spoke Naija. Please dance the right. Ilé sọ́sẹ̀ òṣoṣo. Ọkọ̀ yarí tuntun rè bá sí àárín wọn. Ibà sí òwe àgàtà. Ọgọ́gà múra ní Paris ìṣoṣo wọn ta. Ibà sí òwe lẹ́yìn ìṣoṣo. Bàbá àlìyá ọ̀ṣẹ́ wọ́tá ní cms ọ̀rẹ́ màmá màmá mi bàbá bàbá mi ọlọ́gbà kẹbàjẹ́ ìbá àsìnà náà lónìí wọ́tá ń gbọ́ ọlọ́gbà òwe sẹ̀yìn alábí mi wọ́n dà ẹ̀dọ̀ sọ. Yẹmi àyọ̀mọ́ tí wọ́n mọ́rí lọ́kọ̀ọ́lẹ̀ tiwa. orí báyìí máa bọ̀ jẹ́jọ́ ẹ̀yin lọ́tọ̀ tẹ̀sí lẹ́tọ̀ lọ́pọ̀ làbọ̀dà. Oko ìṣọ́dáhùn ọwọ́ bí ní ìyẹ òyà òyà wọ̀ta òyà tó ọ̀sà ọ̀tọ̀ ọjọ́ ọ̀tá. ọ̀la fúlẹ̀ gbogbo ìjà ìwọ̀ta ẹ̀wọ̀n wọ̀ta. Akíbu Fújì ló kí ọ́ ìjọba tó kọ́ Fújì ló kí ọ́ ọ̀tá lọ́nà bá ẹni kí ọ́ ibà sí ọ̀sẹ̀ ní kí ọ́. ṣé sí gbogbo fìyà. Ọ̀gẹ̀dẹ̀ tó kókó ènìyàn dígí burúkú òwe bàdọ́lá ilé ayé lórí ìyẹn. ọmọdé ló bá bọ́dé bọ̀. Ọlá bàbá ìyá ọ̀tọ̀ ike òkúta ẹ̀mọ́ṣẹ́ oyá Kevin Brooks mọ́ṣẹ́ Kevin Brooks àwọn kéésì Jagaba Jagaba kéésì tọ́jú Murphy Afọlábí aláṣẹ Fatus ẹ̀kọ́ ọ̀sẹ̀ ẹ̀yọ. bọ́lá bí wọ́n bì èèyàn tọ̀gá ńlá. Àníkí oṣù ilé àníkí iṣẹ́ èlé lọ́wọ́ òṣèlè bí Bọ́lájí ilé bí ìjẹ́ Bọ́lájí aláàfin mọ́ bá a sí àkàtà. Níkì ojú bàbá ọlọ́dọ̀ ẹ̀kọ́ ìṣọ́ ojú omi ìdìbò ìrẹsẹ̀ òwe lọ́rọ̀ ìlú gbogbo fáàsì Bọ́lájí. olùwádìí ìjọ ìjà ayé àdúrà rí. ojú ìbá ti yí ojú omi lóde ní gbọ́ngàn. Adíjà tí ọ̀nàrẹ́bù Àdíjà ojú Àdíjà tí ó kí ọ. Messi Bá a sí náà àìkà ò bá ṣe. Àdíjà àròyé ọ̀gágbọ̀n ìní rẹ̀ bí àròyé. ẹ̀jẹ̀ náà nìyí àrò lórí kúlẹ̀kúlẹ̀ yẹ́rẹ́ kẹjọ bàtò rẹ̀ àròyé àbálùjọ́. Ọlọ́rọ́bù àròyé ọ̀gá o. ìní rẹ̀ bí àrò ẹ̀jẹ̀ náà nìyí àrò lórí kúlẹ̀kúlẹ̀ lórí yẹ́rẹ́ kẹjọ bàtò rẹ̀ àròyé àbálùjọ́. Pasuma wọn dàlà lójó fún wa. Àjíṣe bí bá ń ṣe màlà ìmọ̀ àríkúlé. Àṣẹ mi ṣe bí ẹ̀mí.
àtúnṣe bí bá súnmọ́ làwọn máa rí jí bọ́. Bàbóòrì ṣe bí ẹni ọmọ. ṣe bí àtúnṣe bí bá súnmọ́ làwọn máa rí báyọ̀. Bàbóòrì ṣe bí ẹni ọmọ. ìlẹ́jọ́ kẹ́ẹ̀jì kan ṣìnkó ìlẹ́jọ́ kẹ́ẹ̀jì kan ṣìnkó lẹ́yìn èèyàn ìlẹ́jọ́ kẹ́ẹ̀jì kan. ó máa ṣe bí ìsáyẹ̀ àbúrò tàbí já náà rẹ̀ gbogbo sáyọ̀. jọkẹ́ jíkan bá ń tọ́jú ìṣọlá akíntúndé bá ń tọ́jú làgàtà tọ́jú làgàtà ṣọlẹ̀ wọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ṣẹ̀ lọ́jọ́ kẹ́ẹ̀jì kan mú ṣíkólẹ̀ rí èèyàn ṣíkódọ̀ kẹ́ẹ̀jì kan mú kẹ́ẹ̀jì kan ya ní ọ̀rọ̀ ọmọdé. mo ti lé olúwa ọ̀dọ̀ yìí bá mo ti lé olúwa ó ti mú un sá. lóòlùwà mo ti lé olúwa ọkọ mi ìbalẹ̀ lóòlùwà. lóòlùwà mo ti lé olúwa mo ti lé olúwa àdíjàtì ọ̀nàrẹ́bù àdíjà ẹ̀pẹ́ tí mo sá ẹ̀ máa tọ́jú búkì ẹ̀wọ̀n ṣẹ́gun kọ́lá ọ̀nàrẹ́bù àdíjàtì ọ̀nàrẹ́bù àdíjàtì àdíjà ọ̀ka líò mọ̀ṣọ́ ọ̀ka líò ọ̀ka líò mọ̀ṣọ́ ọ̀gá tó bá aṣa ní ọmọ ọmọṣẹ́ obìnrin tó jọ ọkùnrin lọ bá a sí náà bá ẹ̀ka nínú politics àwọn politician naija wọ́n mọ̀ wait Adija tó dáadáa àwọn politicians naija wọ́n mọ̀ wait Adija tó dáadáa àgàgà àwọn tó kù state tí ó bá so wọ́n mọ̀ wait Adija tó dára o. Ojúpọ̀ Ajíbọ́lá àwọn sẹ́yìn wá sí. Àbá àbùtí wà wò. Pàṣẹ rẹ̀ ọlọ́mẹ́rin lọ. Àkàrà fún ìwà wọ̀. Pàṣẹ rẹ̀. Ó ṣe Oṣooṣo Bọ́lá Táyọ̀ STA sáré ọ̀dọ̀ èyí ó káyọ̀ Bẹ́lá nínú fíìmù ọkọ̀lá ẹ̀mọ́ṣẹ́ àǹtí Bẹ́lá lẹ́tàyọ̀ àǹtí Bẹ́lá lẹ́kọ̀ọ́lá nínú sinimá àṣọmọ́lé tó yóò bá so wọ́n mọ̀ pé fáìtò yìí wọ́n mọ̀ pé bírífù tó yìí wọ́n mọ̀ pé kúrútì tó yìí aṣọ́fà èyí ó àǹtí Bẹ́lá. Adija oníkò kọlà ní inú sinimá ló ti kọlà inú Bẹ́lá ló ti kọlà ẹlẹ́lọ́mọ ní sẹ́yìn ẹ̀yìn olùwàsó bó tiẹ̀ ṣe kọlà nínú sinimá yẹn gan ó tún pírìtì wò sẹ́wọ̀n yìí ju báyìí lọ́mọ so. ó bá ṣe lè ní káńtà ẹ̀ṣẹ̀ òṣù Bọ́lá STA ìdáni ọ̀rọ̀ ọmọṣẹ́ ọmọ Pàṣẹ náà ọmọ Pàṣẹ ìjọba èyí ọ̀tá àwọn ọmọ ilé sẹ́wọ̀n yìí wọ́n ṣe sinimá ó ṣe lọ́ọ̀ṣì àwọn alápilẹ̀ èkó lẹ́mọ̀ ọmọ kúlẹ̀ àìsàn wọn. àwọn ọmọ tó lè àìsàn mi nìyẹn tó jẹ́ pé dáná fẹ́ ṣe pátí ibà sílá àbágà lélẹ́rẹ́ kò dẹ̀ tó fújì kò mọ fújì ìjó àfi ìpọ̀ ògùn lọ́sọ. mo máa kọrin fún bá sílá àbágà ó máa jó sí máa wo bó ṣe máa jó Honorable Adija máa wo bó ṣe máa jó bọ̀ sí ilé agbára Pàṣẹ kò. Ẹ káàbọ̀ sí ilé agbára Pàṣẹ kò. Wọ́n ní mo lẹ́rù kú mo lè rí sáàkò. Ẹ bá rí mi ayé máa ṣọ̀tẹ̀ kọ́. Wọ́n ní mo kárí sódà sókè mo ga pa. Ọ̀gá ńlá, ọ̀gá ńlá,
ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́ọ̀sì ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá. ó tún ní lórí yá mi ò mi ò mi ò ẹlẹ́dá mi ò mi ò mi ò Táyọ̀ ọgbẹ́ kó bọ́lá mi ò mi ò mi ò akẹ́kọ̀ọ́sí àwọn àjẹkọ́kọ́ mi ò bóyá lóbi kùkọ́ láwọn kọ́lé ara bóyá musa wà lóòsẹ̀ ní mọ́tò àjíjá wàṣẹ́gun tó wàṣẹ́gun ọ̀tá gbà wájàkọ̀lẹ̀ débò tá. òṣèta sta ilẹ̀ ṣọmọlá ọmọ bàá sọ̀rọ̀ ìjọba ṣe ọ̀dọ́rẹ́ fún adíjà kúkúrú ààyè obìnrin tó jọkùnrin mi lọ. adékàsí jíjẹ́ ìwé ọ̀la ọ̀gọ́ta olórí tó kọrin sẹ́yìn lù. olórí tó kọrin sẹ́yìn lù. kò lè ti ní àbíkò mẹ́fà kò lè gbọ́ ní àbíkò lè ti rí. olórí tó kọrin sẹ́yìn lò ó dàbí ẹni tó mọ̀ orí tó tẹ́ tó ń tẹ́ koríko mọ́ máa ṣe. àgbà ògbọ́dọ̀ bá ó jẹ́ lórí fàbẹ́ omi ara lábíà ṣé bó ṣe wù mí lórí lò ó. ó jọ bí wọn ó pa sí wọn ẹgbẹ́ lẹ́kùn àkùn kọ́sẹ́lẹ́ ṣáàbà apalata jùdìní pẹ̀lú mọ́ndé sáká kan ṣàlàyé mọ́ndé kan lè ṣàlàyé. ọlọ́wọ́ bá ní jáde àbọ̀. bá ìkùnú dédékò lásán àwọn tó ní ìkùnú àwọn nọ́mọ̀ díẹ̀ ìkùnú ìṣègùn dáadáa bá so. Báyìí gbòòrò tó dùn ìgbà yìí. Ìgbà yìí pàṣẹ ọmọ alálùbọ́ ìgbà rẹ̀. nílé kan kí n dáhùn èèyàn tí ń pọpẹ́. Ó yẹ òun àwọn láti ẹgbẹ́ wọn. àforífàsí wà lẹ́lẹ̀ bá pàdé oṣù Bọ́láńlé. oṣù Bọ́láńlé. Bọ́láńlé ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀ṣọ́. ìyàwó tí Lọ́ládé. Ẹ̀bà nípò ó ṣì wà. ojú tún di ọlọ́dà àwọn tàkútè. àwọn tàkútè kan náà bẹ̀rẹ̀ ọ̀ṣọ́ oṣù Lọ́ládé lórí. oṣù Bọ́láńlé ni wọ́n bẹ̀rẹ̀ àwọn olùdí Lọ́ládé. èèyàn Lọ́ládé yìí ló yẹ ọmọ ìṣe. ẹ tọ́jú kẹ́mi ọmọ ìlú wọn ìṣe. ojú kẹ́mi akóredé oṣù Lọ́ládé yìí olùdí Bọ́láńlé. àwọn máa ná ẹ̀ sọ̀rọ̀ kankan. bọ́nà tún dé ọlọ́dà yìí ọmọ òṣèbínú. Òṣèbínú sí. Túndé ọlọ́dà yìí ọmọ òbá ẹja. Ajíbọ́lá ọ̀sẹ̀ yìí ọmọ òkìṣọ́tọ́. Oyè Túndé ọlọ́dà yìí ọmọ òbá ẹja. ọgbọ́n ọgbọ́n tó ń pè ìkúlé. Ṣé mi lára ìgbà ọmọ Pèsè Sacramento ọmọkẹ. owó la bí bọ́ọ̀bù. Àwọn ọmọ fi àgbẹ̀láwí. Pèsè Sacramento pèsè. Òṣèré bẹ̀. Pèsè Túndé ọlọ́dà. Àwọn takùtẹ̀ kúnlẹ̀kúnlẹ̀. Alábẹ́dẹ́ ṣúná yẹn. Sandra ọ̀rọ̀ tó wọ̀ sọ lọ́jọ́ sí. Ọ̀nà ṣéun bàbá ń kọ́. Ìṣòro ní Sandra ilẹ̀ Sandra mẹ́ńtọ̀ kìnìkẹ́. Ìṣòro mẹ́ńtọ̀ rẹ̀ Omi ọ̀nà sọ. Sandra mẹ́ńtọ̀ rẹ̀.
ojú Sacramento 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 bàbá ìdíyẹ́kùn nígbà gbogbo Yétúndé àṣẹ báyìí. ó yá pọ́ṣù kàfọ́ lọ́rẹ́. ayọ̀ tí ìwé Yétúndé lẹ́kọ̀ọ́ bọ́ọ̀lì. Yétúndé mi kò yí mọ̀ ọ́n lọ. ilé ayọ̀ tí mo ní Yétúndé kọ́lá London. Sacramento náà kọ́lá bẹ̀. ojú Sacramento ọ̀mọ̀rọ̀ small wish jíjẹ́ ẹ̀rọ àdàtà èèyàn má dàda. ojú àwọn tí Yétúndé Yétúndé pọ̀ ọ̀ṣun ọ̀tá ẹ̀dùnmù. ojú àwọn tí méjì kírímì ìlú sí ẹ̀rọ bọ̀. yẹ́tì kírímì náà ẹ̀rọ àdàtà yẹ́tì kírímì nínú làbọ́gà yẹ́tì kírímì ìyàwó pọ́pọ́ ṣọ́bà èyí pọ́pọ́ ṣọ́bà ní ojú yẹ́tì kírímì ó yẹ Sacramento abẹ́rú ìgbọ́ abẹ́rú ìgbọ́ ṣiṣẹ́ orin tó lẹ́nìkì àìsàn ìjẹ́ àwọn orílẹ̀ àwọn aṣáájú àgọ́ àṣẹ ìṣàmọ́dún gọ́lọ̀ ọjà máa pọ̀ sí. olùmí méjì ọ̀rọ̀ kọ̀ọ̀kan. akẹ́kọ̀ọ́ níbẹ̀. ẹ̀yìn tí a bọ́ rí ìgbọ́ àwọn ìwọ jíjẹ orin tó máa ń jẹ́. sẹ́ksì wíńgà àwọn orílẹ̀ àwọn aṣáájú àgọ́ àṣẹ ìṣàmọ́dún gọ́lọ̀ ọjà máa pọ̀ sí. báyìí náà ni ó báyìí náà ni àyè pẹ̀lú sẹ́ksì wíńgà ó. àwọn adé olówó ẹ̀kú. ó yẹ sẹ́ksì wíńgà yín gà alẹ́ ṣàìkọ́ gbogbo. ètò àmì kẹ́rì káàbọ̀. ọmọ kan náà owó sẹ̀yọ̀ kúlégúlé ó jẹ́ púrọ̀dúsà lọ́mọ sẹ́ksì wíńgà ọ̀ṣọ́ jẹjẹ kúlà ibẹ̀ gbọ́dọ̀ ló wà. káàbọ̀ òṣèlú fọwọ́. ilé sẹ́ksì wíńgà yóò ṣọ́ akẹ́kọ̀ọ́. ọmọ bí aláṣẹ àkọ ìjọba ọmọ tìjọba fún ìyẹ̀wò ìṣòwòdé ilé sẹ́ksì wíńgà ọ̀ṣọ́ wáyé ká. àìbí jẹ́yà kúrúkúrú. alábí ẹnu ẹ̀ káàbọ̀ òṣèlú. lẹ́yìn lábọ́ oṣù spanish ẹ káàbọ̀ sí ilé agbára pa àṣẹ́kù àbùdé kò sọ̀rọ̀ dáadáa dúdú. oṣù sẹ́ksìwíńgà ọmọ yẹn. ẹ káàbọ̀ sí ilé agbára pa àṣẹ́kù wọ́n ní mo lẹ́rù kú mo ní nìsáìwò tẹ́bá rí mi ayé máa ṣọ̀tẹ̀ kó wa bá wọ́n ní mo kárí sódà sókè mo kápá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́ọ̀sì ọ̀gá ńlá ojú small wish ọ̀gẹ̀dẹ̀ sọ̀rọ̀. ẹ̀yẹ tàṣí mọ́ gbọ́nà yẹn mọ̀ ṣe sọ̀rọ̀ dáadáa lóye. ẹ̀yẹ mọ́ dábàá líkì sí ilé náà mọ́ bá líkì ayé ọmọ ìdídọ́wọ́ ìyàwó bá dún láti fún ìdídọ́wọ́ ayé ti ìdídọ́wọ́ láti fún àpìláti pọ́ọ̀tì ó ṣe mọ́ dábàá líkì àwọn ti dọ́ ní ìyẹmọ̀ ìṣẹ́ àwọn tí ìlú dọ́ọ̀bì mọ́ dábàá líkì ẹ̀ka àbọ̀ sí Nàìjíríà kátá. ẹ̀mí àdìjẹ́jà sọ̀rọ̀ dáadáa gbogbo. ọlọ́pẹ́ kò lè adébàdàn bá so. ó mọ̀ dábàá ní kí o máa yá ìdíwọ̀ rẹ̀ o. mọ̀ dábàá ní ìdí àwọn ìdíwọ̀ rẹ̀ àyà ti di dowó alámọ̀ lábàá so. àyà ti di dowó alámọ̀ làlámọ̀ o. àwọn tí mi ò ìdúró owó jẹ ó jẹ fùfú
small wish ṣọmọ dídò alámọ̀ọ́lá. ẹ̀bà tí ò lọ bẹ̀. ọṣẹ mọ́dá balẹ̀ mọ́dá balẹ̀ kì í sì yàn ọ̀dún náà ṣe àwọn tí bá sọ̀rọ̀ sọ pé ìbá bá wá ká sọ́wọ́ ìdílé jẹ́. ọ̀gá owó tàbí small wish náà ọ̀ṣọ́ akálà wọ́n. ẹ ṣe small wish náà ọ̀ṣọ́ àbí ìwò náà jò wà jò. àwọn ìtàsímọ̀ ọ̀gbà náà ọ̀ṣọ́ àǹkẹ́ ilé ìtàsímọ̀ ọ̀gbà náà ọ̀ṣọ́. èèyàn ṣìgò mí làwọn òkè. ìbá sílá bàkà àgàtà ọ̀rẹ́ fún yéésù kù pọ̀. small wish ẹni olóyè pààyè pọ̀ ògùn lè bá so. tàbí mabush kékeré èèyàn ọmọdé olówó àtẹ̀wé ìyọjú sáà ṣàkìtì mọ̀ mọ́ kẹjà ojú ṣàkìtì mọ̀ mọ́ kọ́lá àti rí ẹ lọ́jọ́ owó bread. nípa yọjú sars àti rí ẹ. Husband, èèyàn má jẹta. ọlọ́tọ̀ ẹsẹ̀ kúlé ẹni olóyè pààyè pọ̀ ó pa àṣẹ kótó. Ókè. Bọ́tà ẹ̀sùn. ọmọ ṣe sùkọ́ mi ọmọ bọ́láńlé náà mi lẹ́yìn ẹ̀kọ́ mọ̀ jẹ́ bọ́ọ̀dẹ́ rẹ ilé sùkọ́ mi ọmọ bọ́láńlé Ìjọba Édè gbogbo. ọmọ bọ́láńlé mi sùkọ́ mi ọmọ pápínlù ọmọ ọdún náà ṣe Ẹbí àní kẹjà ọmọ ilé sùkọ́ mi ṣe. Yéèpà yéèpò tò yéèpà. èso islander ó ṣe acme ọ̀nà èyí wá àwọn ti use law àwọn máa ti ìfínkà lẹ́rí ẹ̀ o. Àwọn ọmọ orí olówó. ó ṣe àkókò rí acme tí wọn ò ti náwó ṣe àkókò acme tí mo kí ọ ṣe. báwo sì mọ ẹ̀rẹ̀ làgàtà o. àwọn ògbó tó bá rí nǹkan tó bá sọ yìí pé ẹsẹ̀ rẹ ni islander. Ẹsẹ̀ rẹ̀ yóò jẹ́ ọ ní ìṣẹ́.